Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Jésù ni. Rẹ jọ excuse wa náà. Ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀mí ni. Mo sì ń padà bọ̀ lórí ìwọ. Kò tọ́pẹ́. Mo sọ fún ẹ mo ní wàá padà wá. Àbí mo sọ fún ẹ. Sọ pé èyí tá a ṣe ijó yẹn. Mo fi kẹ̀kẹ́ gbogbo ara. Agbo wájú àtẹ̀yìn everything. Àbẹ́ẹ̀kọ́ mo wá sọ fún ẹ mo ní wàá padà wá. Tó ti wá rẹ́dì fún the second one. Èyí tí mo sọ fún ẹ tí mo ní a máa ṣe deliverance ẹ lórí ọ̀rọ̀ ọkọ̀run. You get it? Ṣé o rántí kò tí mo sọ fún ẹ nígbà yẹn? Wọ́n ní ìlú wákà kan. O tún ti gbàgbé. Mo ní wàá bọ́ pàǹtì ẹ̀ wà lẹ̀ bọ́ bra. Wàá bọ́ pàǹtì wàá bọ́ bra. Màá wá ṣe deliverance fún ẹ. Ó máa lébi tí báwo. Ṣé o ti rẹ́dì ni? Lọ bèrè lọ́wọ́ mo sọ fún ẹ náà. Really, nigga? Lọ bèrè lọ́wọ́ àwọn tí mo ti ṣe kiri fún ẹ tó introduce ẹ sí mi. Ó máa sọ fún ẹ bí a ṣe ṣe ètò tiẹ̀. Ṣọ fẹ́ máa kọ́ mi ní iṣẹ́ tí mo fẹ́ kí nìkan tí kò ṣe ṣe bẹ́ẹ̀. Continue. Tó o bá ti ṣe tó kò sí problem náà. Kò sí problem. Mo sọ fún ẹ tó bá rántí nǹkan tí mo sọ fún ẹ jọ yẹn. Tó bá dẹ̀ tí rẹ̀ dìbò yá kí n dá ọ̀rẹ́ ẹ lóhùn. Okay, no problem. Jẹ́ kí n dá ọ̀rẹ́ ẹ lóhùn. Lọ ìgbà tó ti rẹ́dì. Náà bóyá kó o ká fi sí ìjọ mi. Kí ló wá lè tó bẹ́ẹ̀? Ṣé o ti rẹ́dì? Ṣé o ti rẹ́dì? Wàá bọ́ pàǹtẹ̀ wàá dẹ̀ bọ́ bra. A lè máa ṣe deliverance fún ẹ. Obìnrin. Ṣé o ti yé ẹ? Tó o bá ti rẹ́dì sọ fún mi o. Sọ́bà tó ti wá rẹ́dì sí òkè mọ́ bọ̀ náà. Jẹ́ kí n dá àwọn client mi lò. Ìyanu ṣẹlẹ̀ mí. Yes. You must learn a lesson.